الهاتف مكتوب على الجميع إن جعل يمنع بالمنيع إن جعل يمنع بالمنيع. ikú tẹ́ rí un. الهاتف مكتوب على الجميع. in tá a ti kọ kódà tá a ṣe lọ́rọ̀ yẹn lórí gbogbo tí ń jẹ́ èèyàn ni gbogbo ẹni tí bá ti ń mí lọ òkè tí ń mí lọ ọlẹ̀ tí ń jẹ́ ẹ̀dá gbogbo wọn náà láti kọ ikú láti kọ́ lé lórí láti ṣe lọ́rọ̀ yẹn fún wọn èfi yọ yẹn. ìwọ tó ọlọ́ọ̀ fi yọ yẹn gan ìwọ náà bọ̀ wá kù tí ẹ náà bá ọ. إن جعل يمنع بالمنيع إن جعل يمنع بالمنيع. bó bá sì dérè ẹgbẹ̀rún ìsọ́ kankan ò lè sọ ni ẹgbẹ̀rún mọ́kànkan mọ́dàrí kankan kò ní ó mọ́ kẹ́yàn ẹgbẹ̀rún òǹdè kan kò ní kéyìn ó mọ́ kú kò sí ní tó lè kọ̀ fún ikú ọ̀húnjọ́ tó bá dé. Ọlọ́run pẹ̀jọ́ ó dé bá wa dáadáa yóò bá wa lórí iṣẹ́ rere yáwa náà lè máa ríṣẹ́ rere ṣe. Ọlọ́run wa jẹ́ kó kẹ́mi wo gùn kẹ́mi wo pẹ́ táwọn máa tọrọ nìyẹn ṣùgbọ́n olúkálukú ni ó wà á dé wá bá gbogbo ẹni tó bá sì wà á dé wá bá kódà lẹ́gbẹ̀ẹ́ olólùfẹ́ rẹ tó nífẹ̀ẹ́ sí jù náà ni ó ti mú ọ lọ tó olólùfẹ́ rẹ ò sì ní rí nǹkan kan ṣe sí. Ó lè mú ọmọ lẹ́gbẹ̀ẹ́ bàbá rẹ̀ bí bàbá tí máa ń nífẹ̀ẹ́ ọmọ tó bàbá ò ní rí nǹkan kan ṣe sí. Ó lè mú ọkọ lẹ́gbẹ̀ẹ́ ìyàwó ẹ̀ ìyàwó ò ní rí nǹkan kan ṣe sí. Ó lè mú ìyàwó lẹ́gbẹ̀ẹ́ ọkọ ò sì ní rí nǹkan kan ṣe sí. Bá a ti wá lá nífẹ̀ẹ́ ara wa tó ti fẹ́ ń pọ̀ tó yóò sì máa mú olólùfẹ́ ẹni lọ lẹ́gbẹ̀ẹ́ wa báyìí a sì máa wò báyìí a sì ní lè rí nǹkan kan ṣe sí àní lágbára nǹkan kan ṣe sí àní lè lù àní lè pa àní lè bàjá àní lè àrẹ́sì ẹ̀ kò sí nǹkan kan tá a fẹ́ fi mú agbà fọlọ́run náà nígbẹ̀yìn náà ni yọ ronú pẹ́